mo kí ọlọ́run ọba mo ṣèbọ olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣe bọ̀rùnmìlà tó yẹ tí ò sunwọ̀n ṣe mojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá látòrí ìràwọ̀ náà tó kanranyan Aries tó fi dórí ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ìràwọ̀ omi agbára Cancer, ìràwọ̀ iná tó gbóná riri Leo, ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ìràwọ̀ omi tútù Scorpio, ìràwọ̀ iná àtùpà Sagittarius, ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ìràwọ̀ afẹ́fẹ́ omi ìbínú Aquarius àti ìràwọ̀ omi tí kìí ru Pisces. Títí tòní tí ń ṣe ọjọ́ Thursday March 28 ọdún 2024 tí a wà nú èyí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹjọ́ torí ti Ọlọ́run ẹ máa bá mi share rẹ̀, ẹ má jẹ́ lè ládàáni kan, ẹ má jẹ́ ládàáni kan, ẹ bá mi share rẹ̀, bá mi pín káàkiri kó jẹ́ wúlò kó jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀, etí tẹ́ fi ń gbọ́ mi òdìdí, ọwọ́ tẹ́ fi ń bá mi pín ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tí a bí láàrin March 21 sí April 20 lónìí, ìgbésí ayé yín á kún fún àlàáfíà àti ìrọ̀rùn. Bákan náà sì rèé, ó ṣeéṣe kí àwọn nǹkan kùdìẹ̀kudiẹ kan kó ṣẹlẹ̀ ní àárín ẹ̀yin àti àwọn mọ̀lẹ́bí yín, bóyá látàrí ìhùwàsí àti ìṣesí wọn tí ó bá ti yín mu. Ó ṣeéṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn kó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, ó ní ìsọfún yín wípé kí ẹ rí dájú pé ẹ kàn sí àwọn tí ẹ mọ̀ pé ó súnmọ́ yín dáadáa, kí ẹ súnmọ́ wọn tẹ́ bá nọ́tìsì bóyá wọ́n ronú nípa nǹkan kan àbí tó bá ń fìlì bákan, kí ẹ béèrè. Ó ṣeéṣe kí Ọlọ́run ọba kó lò yín fún wọn lásìkò yẹn láti jẹ́ kí ìyípadà dé bá nǹkan tí wọ́n ronú nípa rẹ̀. Bákan náà òní ìsọfún yín wípé kí ẹ má ṣe pẹ́ jù níbi ìpéjọpọ̀, kí ìpéjọpọ̀ tẹ́ bá lọ àbí ibi ìpàdé tẹ́ bá lọ ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má wọ aṣọ dúdú rárá, bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìgboyà lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe, ṣùgbọ́n ẹ má ṣe rìn ní òru dúdú rárá. Kọ́lọ̀ green ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ni àkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nígbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tí a bí láàrin April 21 sí May 20, òní ìsọfún yín pé ó ṣeéṣe kí ẹ wà confused tàbí kí ó dàbí gbà pé ọ̀rọ̀ ìgbésí ayé yín fẹ́ sú yín díẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ó máa ṣe yín dìgbà pé kí ẹ kọ̀ dá wà lẹ́yìn nìkan, kí ẹ kọ̀ máa rò nípa ìgbésí ayé yín. Òní ìwà ń sọ fún yín pé kí ẹ má ṣe dá wà jù, bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ ṣiṣẹ́, kí ẹ sì má ṣe wá tún ṣe iṣẹ́ àṣejù. Ó dára kí ẹ dá wà níwọ̀n, ó sì dára kí ẹ tún ṣiṣẹ́ níwọ̀n, kí ẹ wá bí balance ṣe fẹ́ wà láàrin méjì yẹn. Bákan náà sì òní ìsọfún yín wípé kí ẹ má ṣe nǹkan yín láṣejù rárá, kí ẹ sì rí dájú pé èròǹgbà rere ló ń gbalẹ̀ lọ́kàn yín. Ẹ má ṣe rò bóyá, ẹ má ṣe kéré ara yín, ẹ má ṣe rò bóyá àbí mi lè ṣoríire àbí mi lè jẹ́ èèyàn. Kí ẹ ní ìgbàgbọ́ rere sí ara yín, kí ẹ má ṣe iṣẹ́ ìpè fún èèyàn, kí ẹ sì má ṣe fi àyè gba kí ènìyàn ṣe ìpè fún yín rárá ní ọjọ́ ti tòní. Bákan náà sì òní ìsọfún yín wípé kí ẹ ṣọ́ ojú àánú ní ṣíṣe. Aago àkókò tá a wà látòwúrọ̀ yìí títí di aago 5 ní ìrọ̀lẹ́, òun ni àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ ti tòní. Tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára jù fún yín láti wọ̀ láṣọ ní òní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tí a bí láàrin May 21 sí June 21, òní ìsọfún yín pé ó dára púpọ̀ kí ẹ lo àkókò pẹ̀lú àwọn tó fẹ́ràn yín, tẹ́ mọ̀ pọ́ fẹ́ yín dénú. Yóò tún jẹ́ kí inú yín tí yín náà dùn, kára yín yá gágá. Kẹ́ fi ìfẹ́ àtọ̀yàyà hàn sí wọn, kí ẹ sì pọ́n àwọn ènìyàn lé ní ọjọ́ tòní, kẹ́ pọ́n tèwe tàgbà lé. Á bí ìrọ̀rùn láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín. Òní ti ń sọ yín pé kí ẹ má ṣe wọ aṣọ dúdú rárá, kí ẹ má ṣe lẹ́yìn rí ìrìn òru, kí ẹ pa àṣírí mọ́ lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe kí ó lè ṣeé ṣe fún yín rọrùn. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá ṣẹ̀yìn, kẹ́ rí dájú pé ẹ foríjì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ìrọ̀rùn, kí ẹ rí dájú pé ọkàn yín mọ́ tí ò sí kínníkínní kan lọ́kàn yín lọ́jọ́ tòní. White ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́, òun ni àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tí a bí láàrin June 22 sí July 22, ọjọ́ rẹ̀ pọ̀, òun lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn náà. Òní ìsọfún yín wípé ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín á fìdí múlẹ̀ dáadáa lónìí, á sì dánmọ́rán dáadáa. Ó dára kí ẹ bá wọn ṣe, kí ẹ sì rí dájú pé ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn sí wọn lé ọjọ́ tòní. Bákan náà sì rèé, òní ìsọfún yín pé wíwà pẹ̀lú àwọn olólùfẹ́ yín á jẹ́ kí ọkàn yín balẹ̀, á sì jẹ́ kí gbogbo nǹkan tí ẹ fẹ́ lọ́jọ́ yẹn náà kí ó bọ́ sí ìrọ̀rùn fún yín. Òní tí wàá sọ fún yín pé lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore, kò sí wàhálà. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rẹra yín lẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pọ́n tèwe tàgbà lé ní ọjọ́ ti tòní,
kẹsì tẹpá mọ́ṣẹ́ kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tòun tẹ̀rín. Kọ́lọ̀ green ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní, tí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù ní ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ Leo, ìràwọ̀ iná tó gbóná riri, ẹ̀yin tí a bí láàrin July 23 sí August 22, òní sọ fún yín pé ó ṣeéṣe kí ẹ ní òye sí nípa nǹkan kan lọ́jọ́ tòní tí a sì ran ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Òní sọ fún yín pé ó ṣeéṣe kí ẹ rẹ́ nìkan tí a ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín tí a fún yín nínú omi ọgbọ́n rẹ̀, á tá fún yín nínú omi ìmọ̀ àtòye rẹ̀ tí ẹ sì máa gbà tó ṣe pé á ran ìṣerere yín, á ran ìlọsíwájú yín lọ́wọ́, á jẹ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe lákòókò yẹn kí ó ṣeéṣe fún yín rọrùn. Kí ẹ wá mú sùúrù lò, kí ẹ ṣòtítọ́, kí ẹ ṣòdodo pẹ̀lú àwọn èèyàn, kí ẹ má kánjú ju bó ṣe yẹ lọ. Tẹ́ bá rẹni tó gbà yín lámọ̀ràn lórí nǹkan kan lénìí, kí ẹ rí dájú pé ẹ tẹ̀lé, á ràn yín lọ́wọ́. Blue ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́, òun làkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lò ìràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ wá ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tí a bí láàárín August 23 sí September 23, òní ìsọ̀yìnbé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ yín lẹ́ni tó ṣe pé máa ń ṣiṣẹ́ láṣekára láti lè tètè dẹni ńlá, láti lè tètè di wá nǹkan tí láti tètè lé nǹkan tí ó ń fẹ́. Bẹ́ẹ̀ sì ni òní sọ fún yín pé kí ẹ mú sùúrù lọ́jọ́ tòní. Òní kì í ṣe ọjọ́ iṣẹ́, ó ṣeéṣe kí ó máa dàbí gbà pé kí ẹ sinmi látàrí àwọn iṣẹ́ àṣekára tẹ́ tí ń ṣe látẹ̀yìnwá, kí ẹ wá jẹ́ kí èròǹgbà rere gbalẹ̀ lọ́kàn yín, kẹ́ ṣe dáadáa sí àwọn èèyàn lónìí. Bẹ́ẹ̀ sì ni kẹ́ gbà láfíà láàyè, kẹ́ jẹ́ kọ́kàn yín mọ́, kí ẹ má ní kíní èèyàn lọ́kàn, ẹ má mú èèyàn sínú rárá. Bákan náà sì rèé, kí ẹ ṣe gbogbo nǹkan tí ó máa mú kí inú yín dùn, kí ayọ̀ yín kún pátá lénìí ló dára jù. Aago 1 lọ́sàn-án sí aago 2 ní ọ̀sán, òun làkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lò ìràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìnmífín Libra, ẹ̀yin tí a bí láàárín September 24 sí October 23, ọjọ́ tòní sọ fún yín wípé sùúrù, ìrọ̀rùn àti àlàáfíà ó wà fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni òní sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lénìí kí ẹ kíyèsára lé lórí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ jìnnà sí ríro èròǹgbà tí ó tọ́, tàbí tí èèyàn kan bá ń sọ fún yín pé nǹkan tẹ́ fẹ́ ṣe yìí tó jẹ́ nǹkan rere tẹ́ fẹ́ ṣe, kẹ́ ẹ má ṣe, tó fẹ́ máa discourage yín, kí ẹ má ṣe gbọ́ tí ẹ kẹ́kẹ́ tí ẹ̀gan ìsì kẹ́ dé fìlà má wo bẹ̀. Òní sọ fún yín pé kẹ́ ẹ mú sùúrù lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, kí ẹ lè ṣàṣeyọrí lórí ẹ̀, àti pàápàá kóhun tẹ́ bá ń ṣe kó lè jẹ́ ohun tí gbogbo èèyàn máa dunnú sí, tí wọ́n máa nífẹ̀ẹ́ sí dáadáa. Òní wá ń sọ fún yín wípé ara yín á yá gágá lénìí. Bẹ́ẹ̀ sì ni agbára káká máa wà fún yín. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lénìí, òye àtọgbọ́n tọ́lọ́run fún yín náà lẹ́ẹ̀fi máa ṣe, tí a sì padà jẹ́ kí inú yín dùn ní ìgbẹ̀yìn, kí ayọ̀ yín kún, kẹ́ ṣe nǹkan yín níwọ̀ntúnwọ̀nsì, kí ẹ fi ìbọ̀wọ̀ fún tèwe tàgbà lónìí. Kí ẹ bákan náà sì rè light brown, òun ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀, òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ ti tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tí a bí láàárín October 24 sí November 22, òní sọ fún yín wípé ó ṣeéṣe kí ẹ wà disappointed lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ẹ ń gbèrò pé ó yẹ kó ti ṣeéṣe fún yín. Àwọn blockage kọ̀ọ̀kan ó ṣeéṣe kó máa dínà oore yín ní ọjọ́ tòní, ṣùgbọ́n sí wíwẹkún mu àbí ríronú àròjù nípa rẹ̀, òun kọ́ ni ó máa jẹ́ solution tó dára jù ní pé kí ẹ mú sùúrù lò, kí ẹ sì ní ìfaradà díẹ̀, kí ẹ sì ronú díẹ̀ lórí bí gbogbo ẹ̀ ó ti bọ́ sí rọrùn, kí ẹ má wà ti torí nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ wá kanra mẹ́nikẹ́ni. Bákan náà sì rèé, nǹkan tí màá ní kẹ́ ẹ lọ ṣe lọ́jọ́ tòní láti fi dènà de gbogbo nǹkan tó ń jọmọ́ ìdíwọ́ dènà tí yóò sì tún ṣínà fún yín. Tí ẹ bá lè mú ewúro tẹ́ bá já lówùúrọ̀ kùtù lónìí, kí ẹ mú kí ẹ gbó dáadáa. Omi tẹ́ bá rí lára ẹ jẹ́ kó jẹ́ omi tó máa pọ̀ díẹ̀, kéwé yẹn náà dẹ́ pọ̀ díẹ̀. Òun ni kí ẹ wá ṣe ewé kúrò lára omi ewúro yẹn gangan, kẹ́ wá fi wẹ̀ ní aago 1 ní ọ̀sán gẹ́rẹ́gẹ́, kí ẹ fi wẹ̀, kí ẹ fi ṣàdúrà, kí ọ̀nà ṣíkọ́nà là gbogbo òdìwọ́ dènà kí ó kúrò lọ́nà fún yín. Èní kẹ́ wá ní ìgboyà lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni kọ́lọ̀ black gbọ́dọ̀ wà lára kọ́lọ̀ aṣọ káṣọ tẹ́ bá wọ̀, black gbọ́dọ̀ wà ní ara ẹ̀ lọ́jọ́ tòní. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́, òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ náà àtùpà Sagittarius, ẹ̀yin tí a bí láàárín November 23 sí December 22, òní sọ fún yín bó ṣeéṣe kí aáwọ̀ kékeré kó bẹ́lẹ̀ láàárín ẹ̀yin àti ẹni tó súnmọ́ yín kan. Tó bá dẹ̀ máa wádìí bó ṣeéṣe kó jẹ́ nǹkan tí ò ní ìtumọ̀ ló máa fẹ́ fa aáwọ̀ náà. Fún ìdí èyí, kẹ́ mú sùúrù lò, kẹ́
kẹ́ rẹra yín lẹ̀ dáadáa, kẹ́ farabalẹ̀, kẹ́ mú sùúrù lò dáadáa. Bákan náà sì rèé ní kí ẹ jìnnà sí gbogbo àwọn nǹkan tí ó tọ́, gbogbo nǹkan tó tọ́ pátá ni kẹ́ máa rò lọ́kàn, ohun tó sì yẹ pátá ni kí ẹ máa ṣe, kí ẹ má ṣe bẹ̀rù, kẹ́ má ṣe fòyà lórí ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe ní rere. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe lénìí kẹ́ mú sùúrù lò lórí rẹ̀, kẹ́ má ṣe nǹkan yín láṣejù, ẹ má finú tán yànjú, ẹ sì má gbé ara lé yànjú bó ṣe yẹ lọ, kẹ́ ṣe dáadáa sí gbogbo èèyàn lónìí. Purple ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́, òun làkókò tó dára fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nígbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tí a bí láàrin December 23 sí January 19, òní sọ fún yín pé àwọn ìdíà lóríṣiríṣi, àwọn ìdíà tuntun, àwọn òye tuntun ó máa sọ̀kalẹ̀ sí yín lọ́kàn tó ṣe pé tẹ́ bá tẹ̀lé á ràn yín lọ́wọ́, jẹ́ kí ẹ ní ìtẹ̀síwájú ayọ̀ nínú ohunkóhun tẹ́ bá ń ṣe ní ọjọ́ tòní. Bákan náà sì òní sọ fún yín pé kò sí nǹkan tó máa díwọ́ ìdùnnú àti ìrètí yín pé nǹkan máa dá lónìí, kò sí nǹkan tó máa dí yín lọ́wọ́ kẹ́ má dùnnú, kẹ́ má yọ̀ lọ́jọ́ ti tòní. Bákan náà sì rèé ìdùnnú àtayọ̀ yẹn yóò máa peléke sí ní àti òwúrọ̀ títí di àṣálẹ́. Ẹ báwọn èèyàn ṣe, ẹ má ṣe jókòó sílé láì ṣe ohunkóhun ní ọjọ́ tòní, ẹ jáde lọ láti lọ wá oore, kí ẹ múra dáadáa, bẹ́ẹ̀ kí ẹ dùn rí lójú tí ẹ bá ń jáde lọ, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ gbà láfíà láàyè ibikíbi tẹ́ bá wà. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nígbésí ayé yín lọ́jọ́ tòní, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tí ẹ̀ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tí a bí láàrin January 20 sí February 19, òní sọ fún yín pé ó ṣeéṣe kí ẹ wà restless lónìí, bí kẹ́ ṣiṣẹ́ àṣekára òun ni yóò máa rí lè nítorí iṣẹ́ máa pọ̀ fún yín. Choice yẹn wá lọ́wọ́ yín, bí iṣẹ́ bá pọ̀ lé ó lè wù yín kẹ́ jókòó, kẹ́ má ṣe nǹkan kan, ó sì lè wù yín kí ẹ ṣiṣẹ́ ní ọjọ́ ti tòní. Bákan náà sì rí òní sọ fún yín wípé rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tí ó bá yẹ lásìkò tó yẹ, kí ẹ lè rí oore àsìkò yìí gbámú, kẹ́ tẹpá mọ́ṣẹ́ kí ẹ lè róore gbámú. Bẹ́ẹ̀ sì ni tó bá wù yín láti ṣe àwọn nǹkan kan tẹ́ ń wò pé ó yẹ kẹ́ ẹ ṣe, bí ẹ fẹ́ pilẹ̀ kankan ó dára lọ́pọ̀, á padà bí oore fún yín. Ẹ má sùn láì tanná sùn, ẹ má rìn ìrìn òru rárá lónìí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ pa àṣírí mọ́ lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe, kí ẹ má dá sọ́rọ̀ tí wọ́n bá pè yàn bẹ́ẹ̀ tí kò bá kọ́yìn sí rárá lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ làkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nígbésí ayé yín lónìí, tí àkókò àti kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tí ẹ̀ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tí a bí láàrin February 20 sí March 20, òní sọ fún yín pé inú yín á dùn, ayọ̀ yín á kún, agbára káká láti ṣe nǹkan máa wà fún yín. Bẹ́ẹ̀ sì ni yóò máa wọ̀nyí láti ṣiṣẹ́, láti wá bí gbogbo nǹkan ṣe fẹ́ da lónìí. Oríire wà fún yín lọ́jọ́ tòní, gbogbo nǹkan tẹ́ bá ṣe lénìí á padà rí bí ẹ ṣe ń fẹ́, á bí èso rere fún yín. Bákan náà sì rèé òní sọ fún yín pé nídìí kọ̀kí nǹkan tẹ́ bá ń ṣe á máa ṣe bí ìgbà pé kí ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe dáadáa fúnra lára yín. Gbogbo nǹkan tẹ́ bá sì padà ṣe lọ́jọ́ tòní, gbogbo ẹ̀ pátá ni á padà já sáyọ̀, tá padà já sí rere fún yín. Òní wá ń sọ fún yín pé kí ẹ gbìyànjú láti plan lórí nǹkan tuntun tó tún lè ran ìgbésí ayé yín lọ́wọ́, kí ẹ sì ṣiṣẹ́ lé lórí. Ó dára lọ́pọ̀ kí ẹ wá ṣọ́ra fún ìbínú, kí ìbínú má bàa bọ́jọ́ tèmi jẹ́ fún yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ṣòtítọ́, kẹ́ ṣòdodo, kí ẹ sì rẹra yín lẹ̀. Gbogbo àkókò tó wà lẹ́yìn aago 5 ní ìrọ̀lẹ́ kò dára fún yín láti fi ṣe nǹkan tó ṣe kókó rárá o. Hours after 5 o'clock in the evening ó jẹ́ àwa tí ó jẹ́ àkókò tó ṣe pé ó lágbára, tí kò dára púpọ̀ fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì nígbésí ayé yín. Purple ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share fídíò yẹn, bá mi pín, ọwọ́ tẹ́ fi ń pín, ẹni fi gbọ́mọ sí, ẹni fi gba lẹ́tà àbànújẹ́. Ẹ má sì gbàgbé láti follow wa lórí TikTok ìṣẹ̀dá spiritual home, lórí Facebook ìṣẹ̀dá spiritual home and astrology. Ọkàn wa balẹ̀, àríbá ṣe ń fẹ́ òní adára fún gbogbo aláṣẹ Èdùmàrè. Ire o.